wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel wọ́n fẹ́ sọ di ìjẹ̀sìn wọ́n fẹ́ sọ di ìjẹ̀sìn àṣírí wọn ti tú báyìí yes ẹ kọ́kọ́ gbọ́ náà ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu. ẹ káàárọ̀ ẹ káàsán ẹ kúrọ̀lẹ́ ẹ káalẹ́ níbi gbogbo tẹ́ ẹ ti ń gbóhùn wa ẹ káàbọ̀ sí orí Òjíṣẹ́ TV níbi tí a ti máa ń mú oríṣiríṣi ètò wá fún wa lórí ọ̀rọ̀ ayé wa tẹ́yin náà bá wò ó ẹ fi kọ́gbọ́n àwa náà á wò ó a ó fi kọ́gbọ́n ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa comment sí orí Òjíṣẹ́ TV pàápàá jùlọ ẹ bá wa tẹ notification bell so that a bá upload ẹ̀yin lẹ máa kọ́kọ́ máa rí ohun tí a bá gbé jáde sí orí Òjíṣẹ́ TV ṣé wá rí nǹkan tó mú wá fún wa lẹ́ni ara ọ̀tọ̀ ni ó lágbára mo fẹ́ kẹ́yìn náà jókòó kẹ́ wá lọ wo ohun tí a mú wá fún wa lẹ́ni ó yá ẹ wá lọ. gbogbo yáyé àṣírí àwọn tó fẹ́ rán Muyideen ní Mẹ́kà ti tú àwọn tó wà nídìí wípé àwọn fẹ́ rán Muyideen ní Mẹ́kà and then again wọ́n fẹ́ sọ ọ̀rọ̀ Muyideen àtàgbàlá Gabriel wọ́n fẹ́ sọ di ìjẹ̀sìn wọ́n fẹ́ sọ di ìjẹ̀sìn àṣírí wọn ti tú báyìí yes ẹ kọ́kọ́ gbọ́ náà ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu àáfàá yìí náà ẹ kọ́kọ́ gbọ́ lẹ́nu àáfàá yìí náà. láwọlé fún àná ìyá dáadáa kan pè mí wọlé láti Lẹ́kì wọ́n wá ṣàdéhùn àwọn kankan tí wọ́n fẹ́ ṣe fún mi dáadáa àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ ara dẹ̀ wọ́n ń bẹ nínú ìdùnnú ara ò ní wọ́n ni wọ́n fi lérò wípé káwọn ó ṣe dáadáa fún ọmọkùnrin yìí kó tiẹ̀ kọ́kọ́ dùn orí náà ìyá wọn náà ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ gbogbo tó kù tẹ́ lò láyé ọlọ́run má jẹ́ fìbànújẹ́ lò àwọn ọmọ tí náà ò ní ráre ìjákulẹ̀ ò ní dé báyìí ọlájọ́ kan òṣèré wọn bí ọlọ́run. ṣé ti rí alájà kan ní Lẹ́kì ni wọ́n fẹ́ rán Muyideen ní Mẹ́kà àṣírí wọ́n lè ti tú sí wa lọ́wọ́. àkọ́kọ́ ni pé alájà tẹ́ fẹ́ rán Muyideen ní Mẹ́kà ṣé bẹ́ẹ̀ ṣe ń wo Muyideen nìyẹn ṣé ohun tó kọ̀ lọ́rùn ẹ̀ ní Mẹ́kà mo béèrè Muyideen ṣó lè dá àlọ́ àláṣẹ ṣé Muyideen lè dá Fatia kà lẹ́nu ṣé Muyideen mọ bí tá à ń kọjú sí kírun tó fi já sí pé ẹ fẹ́ fi ràn ní Mọ́kà alájà ní Lẹ́kì àwọn èèyàn pọ̀ ń ta alájà ẹ ràn àwọn èèyàn lọ́wọ́ Muyideen ò kì í ṣe èèyàn tó gbádùn kì í ṣe pé bóyá èèyàn blọọkì oore Muyideen o rárá o tó bá wọ̀nyí kẹran bóhùn yín kẹ máa ràn ẹ̀yin lẹ mọ̀ bọ́ Muyideen ni ò kì í ṣe èèyàn tó wà normal kò gbádùn ó sick kẹ fún Muyideen ní 50 million wàláhì yóò fi ta bàbá Ìjẹ̀bú gbẹ̀yìn ni àbí ṣé bàbá Ìjẹ̀bú wà ní Mọ́kà ni tó fẹ́ lè máa ta lọ́hùn kò sí bàbá Ìjẹ̀bú Mọ́kà Muyideen ni tẹ bá wọn Muyideen lọ sí Mọ́kà ó lè ta Kábà aṣọ tó wà lára Kábà yẹn Muyideen lè ta Muyideen ò ju ẹni tó lè lọ sí Mọ́kà àkọ́kọ́ kò wọ́ tiẹ̀ kò dé ju ẹni tó lè lọ sí Mọ́kà á padà fi ibi sùn yín ni gbogbo ẹ̀yin mùsùlùmí tẹ́ wà nídìí ọ̀rọ̀ yìí mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run ẹ má sọ ọ̀rọ̀ yìí di ìjẹ̀sìn ẹ má jẹ́ kọ́rọ̀ yìí kó di ìjẹ̀sìn ẹ jọ̀ọ́ torí t'Ọlọ́run alájà wa ń Lẹ́kì tẹ́fẹ́ wọ́n Muyideen Mẹ́kà àwọn èèyàn pọ̀ nínú fámìlì yín tẹ́ lè ràn lọ́wọ́ àwọn èèyàn pọ̀ nínú ẹbí yín tẹ́ lè ṣàánú fún àwọn èèyàn wà ládùúgbò yín àwọn èèyàn wà ní àdúgbò yín tẹ́ lè ṣàánú fún mọ́mì Mecca is 8 million naira mọ́mì 8 million naira yẹn ṣe máa dúró èèyàn tó máa yọ kù nínú ìṣẹ́ tẹ́fẹ́ wá ná lórí Muyideen tó jẹ́ olórí burúkú ayé àtàlìkìyàmà Muyideen tó jẹ́ sí pé àfi bí sólóore ní tí gbogbo wọn náà dẹ̀ rí Muyideen tó yẹ̀yẹ́ ìta ìyá rẹ̀ tó bí lọ́mọ ó yẹ̀yẹ́ ìyá ẹ̀ níta gbangba ní public
ẹ gbọ́ àwọn ọ̀rọ̀ burúkú tí Muyideen sọ nípa ìyá ẹ̀ alájà tẹ́fẹ́ wọn Muyideen Mẹ́kà ègún bẹ lórí Muyideen ni ègún tí ń bẹ lórí Muyideen yẹn ègún yẹn àná lọ́ọ̀ nìkan ló lè rí ẹ kúrò lórí ẹ ẹ má máa waste owó yín ẹ tún gbọ́ kẹ́lẹ̀ mọ̀ pé kìí ṣe pé bóyá mo mófo no mi ò mófo àwọn tó wà ní díẹ̀ tó fẹ́ wọn Mọ́kà tó lè fẹ́ sọ̀rọ̀ yẹn di ọ̀rọ̀ ẹ̀sìn ẹjọ́ ń fọ́lọ́n bá bẹ̀yìn jẹ́ ká bẹ̀rù Ọlọ́run o láti ìgbà t'Agbala Gabriel ti ń ṣe àánú tó ń ṣe oore Agbala Gabriel ò force èèyàn di Kristẹni o Agbala Gabriel ò ti force anybody di Kristẹni olómobìnrin kan kékeré tó kọrin fún Agbala Gabriel nígbà yẹn oore tí Agbala Gabriel ṣe fọ́mọ yẹn Agbala Gabriel ní power láti sọ ọmọ yẹn di Kristẹni ṣùgbọ́n kò sọ ọmọ yẹn di Kristẹni kò sọ yẹ́ di Kristẹni ẹ̀yin àwa mùsùlùmí tá wà ń di ọ̀rọ̀ yìí kí ló dé kí la fẹ́ ṣe léyìí fún kí ni géènì wa kí lè rí wa bẹ́ẹ̀ èyí náà ẹgbọ́n nǹkan ẹgbọ́ ẹ tún gbọ́ láwọlé sọ àná ìyá dáadáa kan pè mí wọlé láti Lẹ́kì wọ́n wá ṣàdéhùn àwọn kankan tí wọ́n fẹ́ ṣe fún ní dáadáa bí àfààní rẹ̀ bẹ́ẹ̀. ìyá ṣe rí kò sẹ́ni tó máa ṣe oore fún Muyideen tí kò ní regret ẹ̀ Muyideen kíni burúkú kan wà lára Muyideen ègún burúkú wà lára ẹ̀ kò sẹ́ni tó máa ṣe oore fún tí ò ní regret ẹ̀ Mr. Kẹ́hìndé tó wà ní London ṣe máa dúró rí tí wọ́n ti ṣe fún Muyideen Mr. Kẹ́hìndé yìí àwọn ni wọ́n fún àwọn èèyàn ní 5,000 naira mẹ́wàá lánàá lórí program wa lórí TikTok Mr. Kẹ́hìndé nígbà tí Muyideen fẹ́ ṣe wedding àwọn ni wọ́n ra màálù fún Muyideen mani yìí international passport Muyideen wà lọ́wọ́ mani níbi tí wọ́n ti ń bá wọn ṣe wọ́n fẹ́ ṣe visa fún Muyideen àti ìyàwó ẹ̀ kó bá lè travel lọ abroad tẹ́ bá sọ pé fẹ́ wọn Mẹ́kà gan-an níbo lẹ ti fẹ́ rí international passport tó yẹ lọ́wọ́lọ́wọ́ báyìí sí passport ẹ̀ ó wà lọ́wọ́ Mr. Kẹ́hìndé ṣé ọ̀nà ewu lẹ́fẹ́ fi gbé fún ẹ̀ ṣe fi Muyideen lẹ̀ Muyideen ti wà ní camp àwọn ènìyàn ó ti wà ní camp wọn o but èmi máa advice yín wípé ẹ fi man Agbala Gabriel yìí sílẹ̀ ẹ jẹ́ kó máa ṣe tiẹ̀ lọ Agbala Gabriel ṣe nǹkan tó ń ṣe ni kò sí nǹkan tó kọ́ Agbala Gabriel pẹ̀lú ẹ̀sìn both Muslim and Christian Agbala Gabriel ràn lọ́wọ́ even traditional kí Agbala Gabriel tó ràn anybody lọ́wọ́ kò kí ń béèrè pé ìwé ẹ̀sìn wọn lẹ́sìn kò ní béèrè ṣé mùsùlùmí ni yín àbí Christianity kó tó help yín Agbala Gabriel ò ní béèrè Agbala Gabriel kò dẹ̀ force anybody di Christianity why tá à ń ṣe báyìí why tẹ́ wá fẹ́ fi ọ̀rọ̀ Muyideen yìí tẹ́ fẹ́ sọ́dọ̀gún mọ́ Agbala Gabriel lọ́wọ́ ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ wà ní díẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run o ẹ̀yin náà gbọ́rọ̀ burúkú ẹ gbọ́rọ̀ látẹnu ẹ gbọ́rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú lè ní rí sí. láwọlé sọ àná ìyá dáadáa kan pè mí wọlé láti Lẹ́kì wọ́n wá ṣàdéhùn àwọn kankan tí wọ́n fẹ́ ṣe fún ní dáadáa bí àfààní rẹ̀ bẹ́ẹ̀ ara dẹ̀ wọ́n ń bẹ nínú ìdùnnú ara ò ní wọ́n ni wọ́n fi lérò wípé káwọn ó ṣe dáadáa fún ọmọkùnrin yìí kó tiẹ̀ kọ́kọ́ dùn rí ná ìyá wọn náà Ọlọ́run àbí àfààní rẹ̀ bẹ́ẹ̀ gbogbo tó kù tẹ́ lò láyé Ọlọ́run mọ́jọ ìfìbànújẹ́ lò àwọn ọmọ tí náà ò ní ara rè ìjákulẹ̀ ò ní dé báyìí ọlájọ́ kan òṣèlú wọn bí Ọlọ́run gbogbo àwa tí a bá mọ̀ ọjọ́ mùsùlùmí ò kọ jábọ̀ òrìṣà èèyàn ní gbogbo wa tẹ́ bá mọ ọ̀nà tá a lè gbà rí Muyideen tí kálukú mọ̀ sí Agbala Gabriel lọ́wọ́lọ́wọ́ ẹ dákun ìyá wa yìí tí wọ́n ní ìgbà tí wọ́n ń bá mi sọ̀rọ̀ lọ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ abiyamọ ìyá yìí wá ní àwọn rí wípé ìyá rẹ̀ ọmọ yìí níbi kí ìyá rẹ̀ ó ṣàdúrà fún pé àwọn wá promise owó tó tówó fún ìyá ẹ̀
má jẹ́ ń dáko ẹ̀ kí má máa lé yàákì. tó alájà ní Lẹ́kì ẹ lè fún ẹ fún ìyá Muyideen tó bí ẹ fún yẹn lówó owó tẹ́tí promise pé ẹ fẹ́ fún ìyá yẹn ẹ fún ìyá yẹn o àwọ̀ àtakò yá o èmi ò dẹ̀ takò yá o ẹ jọ ìyá wa alájà Lẹ́kì ẹ make sure pé ẹ establish ìyá Muyideen ṣùgbọ́n Muyideen nìyẹn ẹ filẹ̀ ìyá àti wọ àfà tó ń sọ̀rọ̀ yìí tí a bá fi lè kẹ́fìrí pé a rí Muyideen ní kámpù yín ẹ máa tẹ́ ẹ tún fi àtẹ́tẹ́ dì a máa jára nkì yín máa fẹ̀ dín síta máa jẹ́ káyé mọ̀ pé ẹni bí máa jẹ́ káyé mọ̀ pé ẹ kì í ṣe mùsùlùmí gidi máa jẹ́ káyé mọ̀ pé mùsùlùmí jàǹdùkú ni ẹ gbọ́dọ̀ Muyideen ọmọ bọ́lá ṣe ń ṣàlù àlá ṣé Muyideen lè dáfà tí a kà ṣọlẹ̀ dáhùn kúlọ́sì gọ́bì nọ́ọ̀sì kà súnà tó kéjì ní Kùránì ṣọlẹ̀ kà kí ló fẹ́ máa lọ sọ ní Mọ́kà tó bá dé Káàbà kí ni Muyideen fẹ́ sọ ṣé bàbá Jẹ̀bú wà ní Mọ́kà ni ṣé bàbá Jẹ̀bú wà Mẹ́kà ni àbí ṣé ẹ̀rẹ́ ni tẹ́sọ́pẹ́ fẹ́ wọn lọ Mẹ́kà ni ṣé ẹ̀rí ni lẹ́nu gbà tí gbogbo rògbòdìyàn yìí tó ṣẹlẹ̀ ṣe bóun ni wèrèwà rẹ̀ tún lọ ta bàbá Jẹ̀bú yìí tí wọ́n bá níbi tó ti ń ta bàbá Jẹ̀bú tí wọ́n fídíò rẹ̀ ṣé ẹni tẹ́fẹ́ wọn Mẹ́kà nìyẹn ẹni tó yẹ ká ẹ ṣe ìrànlọ́wọ́ fún kẹ́ gbé lọ sí hospital ẹ kọ́kọ́ gbé lọ sí Yaba left ní psychiatric hospital tó wà ní Yaba yẹn ẹ kọ́kọ́ gbé lọ sí bẹ́ẹ̀ náà tí wọ́n mọ̀ pé ẹ fẹ́ ṣoore fún Muyideen tẹ bá kó owó fún Muyideen tẹ kó owó ńlá gidi fún Muyideen ràn lọ́wọ́ o nítorí pé tẹ bá kó owó fún láàrin ọ̀sẹ̀ kan tẹ bá béèrè owó yẹn kò lè mọ ibi tó owó yẹn wà o a ti fi ṣorí burúkú o kẹ kó 1 billion fún Muyideen kẹ kó 1 billion fún wàláì tí ẹ bá béèrè ibi tí 1 billion yẹn wà láàrin oṣù kan wàláì tàlà Muyideen a ti ṣe báṣubàṣu Ọlọ́run wa ń gbọ́ yóò ti ṣe báṣubàṣu ẹ wá jọ ṣé ẹ̀yìn ṣé bọ̀bọ̀ yẹn bẹ́ẹ̀ náà ṣe wá rí ṣé ó ju èèyàn gidi tí wọ́n tó yẹ kọ́ rí ní Mẹ́kà tó yẹ gidi tó yẹ kọ́ rí ní Mẹ́kà ẹjọ́ ìyá ẹ má ṣòwò yín ló fò abẹ̀yìn àwọn èèyàn pọ̀ o tí wọ́n ní ìdánù ẹ̀yìn náà ẹ̀bọ̀n wọlé lẹ́yìn ẹni tẹ́fẹ́ wọn Mẹ́kà ṣe bóun lélẹ̀ nínú ilé bàbá Jẹ̀bú yìí láàrin ìgbà tí gbogbo wàhálà ìtú ṣẹlẹ̀ ní o ni wọ́n ka mọ́ ilé bàbá Jẹ̀bú again o ẹ̀dẹ́fẹ́ wọn Mẹ́kà nìyẹn o ṣé ẹ̀rí ẹ̀dẹ́fẹ́ wọn Mẹ́kà ṣé ẹ̀rí ẹ̀dẹ́fẹ́ wọn Mẹ́kà lélẹ̀ ẹ bó ṣe concentrate ẹ̀yin náà ẹ wo bí wèrè rẹ̀ ṣe concentrate lórí nílé bàbá Jẹ̀bú wọn kì í ta bàbá Jẹ̀bú ní Saudi àbí ṣé bàbá Jẹ̀bú wà lára Kaaba ni kò sí bàbá Jẹ̀bú lára Kaaba bàbá yìí tẹ́ bá dípò ẹ bá dé Kaaba máa ta Kaaba ha ìyá wa Alájà Lẹ́kì à ń bẹ̀ yín ni àwọn èèyàn pọ̀ tẹ́lẹ̀ ṣe ìrànlọ́wọ́ fún ẹ má ṣe tẹ́ bá fẹ́ ṣe ìrànlọ́wọ́ fún Muyideen ẹ má fún 5 naira ẹ kọ́kọ́ gbé lọ sí psychiatric hospital ní Yaba left àbí ẹ kọ́kọ́ lọ treat ẹ̀ náà tẹ́ bá treat ẹ̀ tán kẹ́ wá gbé lọ sọ́dọ̀ ìyá ẹ̀ kí ìyá ẹ̀ ṣe àdúrà fún torí pé ègún tí ń bẹ lórí òun ṣe kékeré ó ti gbé ìyá ẹ̀ síta bí ọmọ ọjọ́ mẹ́jọ ẹ̀yin náà ẹ kọ́kọ́ gbọ́n kó tó sọ pa ìyá ẹ̀ Alájà Lẹ́kì tẹ́ fẹ́ rán Muyideen Mẹ́kà ẹ̀yin náà gbọ́n kó tó kọ́kọ́ sọ pa ìyá ẹ̀ ẹgbọ́n tó kọ́kọ́ sọ pa ìyá ẹ̀ ní public ló ti sọ ní public gbọ́. ibi tí story yẹn ti bẹ̀rẹ̀ lélẹ́yìí fún ẹ̀yin tí ẹ mọ bó ṣe bẹ̀rẹ̀ tí ẹ kàn ń gbó hàn ní comment section so ẹ wò láti bíbá ẹ kó farabalẹ̀. tí àmì tí mo gbé ga tí mo gbà yìí ẹ ṣe ìyá àti bàbá mi ṣe ń gbọ́ mi báyìí wọ́n divorce ara wọn ìyá mi divorce bàbá mi kò ń ṣe pọ́ọ̀tì bàbá mi ìyá mi ló kọ bàbá mi sílẹ̀ ó dá àwa ọmọ gbó.
ìṣòro àwa ọmọ tí ìyá mi bí. Ṣé ẹ̀ gbọ́ báyìí sí? Ìyẹn ló fa kọ̀ǹdíṣà yóò dé àtìrú wa ìwà ẹ̀. Ṣebí kò sí tó ṣe yín. Bluetooth mode. 100% brain, 100% sense. Bí a ṣe ń bá mi sọ̀rọ̀ mo lè ta yín níbi tí ọpọlọ mi pé dé. Nígbà tá a ti bára wá rú kọ̀ǹdíṣà tá a wà yìí kí wàá la wá fẹ́ ṣe àṣà lè jalè. Àṣà àmọ́ rọ́ọ̀bù ẹ̀ náà ni àṣà jẹun. Á jẹun náà àmọ́ rọ́ọ̀bù ẹ̀ náà ni. Ṣẹ́yìn náà gbọ́, ṣẹ́yìn náà rí. Ẹni tẹ́ fẹ́ wọ́n ní Mẹ́kà nìyẹn o. That's the person you want to send to Mecca. Ẹ jọ̀ọ́ afọ́lọ́run bá bẹ̀ yín ìyá. Ẹ jọ̀ọ́ má waste owó yín o. Ẹ wá okay ó yá. Ẹ wá wo àwọn family àbúrò ẹ̀gbọ́n tí wọ́n jẹ́ family Muyideen. Gbogbo àwọn mẹ́rin yẹn ẹ wo fídíò wọn. Ẹ wá gbọ́ fídíò wọn. Lovers. Ẹ wá gbọ́ fídíò wọn. Ẹni ni wọ́n bí mi lé. àwọn náà bí yín lé Àkọ́bí mọ́mì mi. àkọ́bí mọ́mì yín nìyí àkọ́bí mọ́mì yín nì first born family yín lẹ́nìí. olúwa o bọ̀dá gbọ́ ṣé tòótọ́ ni. Bẹ́ẹ̀ni sà. ẹ̀yin ni first born. Bẹ́ẹ̀ni sà. ọmọ mélòó mọ́mì bí. Mẹ́rin. ọmọ mẹ́rin ni ẹ̀yin mẹ́ta wà mọ̀ owó yìí Canada. Ìkẹrin wà lẹ́kọ̀ọ́ wà lẹ́kọ̀ọ́. ìkẹrin wà lẹ́kọ̀ọ́ bẹ̀tẹ̀ ẹ̀yin ni first born. tẹ́ bá wojú alàgbà Muyideen àti arákùnrin yìí ẹ rí i pé wọ́n jọra dáadáa bọ̀dọ̀ ẹ máa rí àánú gbàgbọ́. wọ́n ń bọ̀ kí lórúkọ ti yín. Paul lórúkọ yín. Paul wọ́n ṣe Christian yín ni. wow wọ́n wọ ẹnìkan náà lẹ́gbẹ̀ẹ́. Ẹ̀yin náà ẹ wá balẹ̀ o. Ẹ wá wo nǹkan tó wà nínú fámìlì wọn o kẹ́ tó rọ́rí sí o. Nínú fámìlì wọn àgbákò wà ń bẹ o. Ẹni tó bá lè tẹ́rí sí àgbákò tó bá lọ tẹ́rí sí lásán ó tẹ́rí sí àgbákò ni o. Nínú fámìlì wọn yẹn àgbákò wà ń bẹ o. If you tẹ́rí sí àgbákò. If you put head for àgbákò. Àánú mi ṣe ìwọ tó fẹ́ tẹ́rí sí alájà lẹ́kì ẹ nídìí adúlá wọn lẹ́ o ẹ fún ìyá Muyideen lówó ẹ establish ìyá yẹn o ṣe rí Muyideen hospital lọ́wọ́ ẹ ní ẹ kọ́ lọ sí hospital náà ní Yaba left tí o bá tó wọlé lọ hospital ẹ filẹ̀ má ṣe kọ̀kọ́ fún kò lè ṣọ́ àlàlà kò mọ̀ bí tá à ń dojú kọ ní Kaba kò dẹ̀ sí ibi tó ṣe forecast Baba Ìjẹ̀bú ní Mẹ́kà ní Kaba àbá sọ pé bí a máa lọ play Baba Ìjẹ̀bú àbí ṣé tó bá débi àràfá kí ló fẹ́ lọ ṣe akọ máa lọ máa akọ àwọn òkúta tó wà níbi àràfá yẹn gan ó lè gbé kóta tó bá débi omi sẹmúsẹmù àwọn góòdì kan wà tí wọ́n ṣe sí ara wọn níbi Mọ́kà yẹn ó lè yà àwọn góòdì yẹn ta ó lè yà wọ́n ta tó bá débi òkúta tí wọ́n ti ń ju òkúta ṣètánì bó débẹ̀ ó lè yọ kíní yẹn ta àwọn páìpù tó mi fi ń jáde ní gbogbo Mẹ́kà yẹn gbogbo góòdì ni ó lè yọ bí 15 wálé kó fi bàtà Baba Ìjẹ̀bú iná ẹ wo àgbákò tí ń bẹ nínú fámílì wọn kẹtó rọrí sí ẹ má gbọ́ o. ẹlẹgbẹ́ yín báwo ni alàgbà yìí ṣe jẹ́ súnmọ́ ẹ̀sùn ọ̀bọ̀n àwọn ìdè báwo lẹ́yìn ṣe jẹ́ sí wọn báwo lẹ́sùn bó náà ṣe jẹ́ sí yín jàre. Ẹni ni. ẹ sọ̀rọ̀ sókè. Ẹni ni àbíkẹ́yìn mọ́mì wa. àwọn ní àdùn bọ̀dá Paul ní then this is Muyideen then bọ̀dá Ṣẹ́gun. Ṣàdíbi tí àwa ti lọ ṣe program torí rẹ̀ pé wọ́n pe glowline mi ara àwọn boys tó wá gbé wọ́n wá ju ìwé kan wá bá wa níbi tí a wà gbàtàn wá dé wọ́n wá ẹsẹ̀ ń júwèé fún mi pé àwọn ní ìbátan àwọn ní. ẹ wá gbọ́ mi ò play video yìí just for fun o mi ò play rẹ̀ fún fun o mo fẹ́ kẹ́ gbọ́ ogun ìdílé tó wà ní family wọn ni o kẹ́lẹ́ bọ̀dẹ̀ tẹ́ torí sí kẹ́tọ́ tẹ́rí sí kẹ́tọ́ continue ẹ má bínú ẹ jọ̀ọ́ tó yọ lọ́n alájà lẹ́kì ń fọ́lọ́n bá bẹ̀ yín ẹ jọ̀ọ́ ẹ má waste owó yín ẹ ti gbọ́ ẹ jọ̀ọ́ ẹ establish ìyá ẹ but ẹ fi Muyideen lẹ̀ aláìmoore àfibísọ́ lórí ni o ẹ má gbọ́ nìṣó. family bọ̀dá Muyideen ẹ
jẹ́ bí ilé rẹ̀ ní pẹ́sẹ̀ kan bóun ní ìrìn àjò bọ̀dá yìí ṣe jẹ́ tó fi di pé gbogbo yín ẹ̀ wà ríra tí bọ̀dá yìí tó fi wà lábẹ́ bíi débi pé ìrísí rẹ̀ ìmúra rẹ̀ ó ti ń jọ wèrè tán díẹ̀díẹ̀ báwo ló ṣe jẹ́ ẹ̀gbọ́n ẹ̀ ṣàlàyé fún wa sà. tó ṣẹlẹ̀ ní wípé Ọlọ́run má jẹ́ ká rí ìdààmú. àmín. ìgbà tí ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀ a máa ń ríra bẹ́ẹ̀ ríra tá a máa ń ríra òun náà ti rí pé kò sí agbára torí nígbà yẹn òun ṣe security òun náà sì lè testify sí tá a bá pàdé. security lẹ́yìn náà ṣe. security ni mo ń ṣe tí èmi àti ẹ̀ bá ti wá ń pàdé máa ń bà mí nínú jẹ́ bẹ́ẹ̀ bí ṣe ń bà mí nínú jẹ́ ẹ̀ ṣùgbọ́n torí pé kò sí agbára èmi náà ò ní choice. mo fi wò pé nǹkan tí mo kàn máa ń ṣe tí n bá ti rántí lọ́sọ̀ ọ̀pọ̀lọpọ̀ àlá ni mo máa ń lá. nǹkan kan tí mo máa ń ṣe tí n bá ti lálàá nípa ẹ̀ ni pé torí inú mi máa ń bàjẹ́ pé ibẹ̀ ní agbára. ṣùgbọ́n tí mo máa ń gbàdúrà ni pé kọ́lọ́ bá mi fàánú gbà. àmín. nǹkan tí mo ní agbára náà nìyẹn pé àdúrà ni mo ní agbára. ìjọba fún àwọn ọlọ́gbọ́n kọ́lọ́ bá mi fi àánú gbà. nǹkan tí mo mọ. ẹ má bínú ó tójọ́ mélòó tẹ́ ti rí bọ̀dá Muyideen ó tójọ́ mélòó tẹ́yìn àtàbúrò yìí ti rí wọn gbẹ̀yìn. ríra tá a ríra ń sìn ká má parọ́ àtọdún tó lọ náà. àtọdún tó lọ bíi mọ́ǹtì wo ṣé wọ́n ti tọ́jú kan báyìí. bíbọ̀ tó tọ́dún kan ó ti tó ọdún kan ibi tí mò ń lọ gbẹgbẹ nìyẹn. dóò gbogbo èèyàn ló ní tí wọ́n ń là á kọjá bá ń gbójú bọ̀dá Muyideen dáadáa gbogbo èèyàn ló ní tí wọ́n ń là á kọjá lóòótọ́ everybody ló ní ẹnìkan rẹ̀ nìkan bínú sí ṣùgbọ́n ẹlẹ́gbọ̀n àgbà ṣé ká má parọ́ ó kù díẹ̀ káàtó ẹ̀yin ni first born lábẹ́ bó tilẹ̀ rò kó rí ṣe rí ìrí táwọn èèyàn rí lónìí táwọn èèyàn dé pé wáò family bọ̀dá Muyideen ti dé ògo ni fọlọ́ ìrí tẹ̀ wá dáwálẹ̀ ní wáhárẹ́ ni ìrírí táwọn èèyàn wó ilé ní ìrírí ìdùnnú ni torí àwọn èèyàn ti ń bèèrè pé ṣé wọn àti ẹ̀ wà ní fámìlì kankan ni pé àti ẹ̀ gbọ́ ìjọ ṣé wọ́n ti máa tẹ̀fẹ́ ṣe fẹ́ dé nísìn ta ni ó tiẹ̀ wá ṣé kò ní burúburú Yorùbá ló sọ báyìí wọ́n á ṣe kí ni wọ́n má kó ẹnì kankan mọ́ ni bẹ́ẹ̀ ká má ṣe parọ́ ẹ̀pọ̀ bùkù díẹ̀ ṣé ìtọ́jú pé yìí ni ẹ̀gbọ́n ó yẹ kẹ́ ẹ sì gbìyànjú láti máa wò wọ́n wò bó ní àbúrò torí ẹni tí ò lẹ́mìí Ọlọ́run kò lè dábọ̀dá ìdúró láti mọ dárí wọn dúró ìmúra wọn ìsọ̀rọ̀ sí wọn lẹ́yìn ìgbà tí mò ń bá wọn sọ̀rọ̀ tó mọ̀ pé kò mọ̀ sí ní tó sẹ́ni yìí àwọn tó bá kọ́ wọn lọ́kọ̀ọ́kọ́ nífẹ̀ẹ́ súnmọ́ wọn ó yẹ ẹgbẹ́ bọ̀dà kílẹ̀ yìí náà lè sọ ìgbà wo lẹ ti rí wọn last. ẹ̀yin ni last bọ̀ wọn. ok. mo rí Muyideen last nsìn kò lè. ẹ sọ sókè. kò lè tí tó 1 year. kò tí ì tọ́dún kan. ok. Low battery, please charge. ẹ máa ń wá wọn lọ sí Wo Road. yes. ok. because kò sígbà tí mi ò kí ń rántí wọn náà. kò sígbà tẹ́ kí n rántí wọn. ó dẹ̀ máa ń bá mi lọ́kàn jẹ́. so gbogbo gbà ni mo máa ń lọ sí ọ̀dọ̀ mọ́mì wa. ok. báwo ni wọ́n ṣe rí wọn sí ṣé wọ́n sì ń bá wọn pàdé àbí because pé èmi ń lọ o mo sì rí wọn mo dẹ̀ lè má rí wọn nígbà míì. mọ́mì yín. mo máa ń lọ ń da aláàmú bẹ́ẹ̀. ṣé mọ́mì yín ṣì wà. wọ́n wà. wà ń bọ mọ́mì wà. mọ́mì wà mi ò tí ì sọ anything fún wọn látọjọ́ tí mo. mo kàn fẹ́ mọ̀ níbo náà wà. ṣáìdì ọ̀rẹ́ méjì. ọ̀rẹ́ méjì. ṣé ní Ìbàdàn bí. rédíò sùn bẹ́ẹ̀ ni. Ìbàdàn bí náà wà. bẹ́ẹ̀ ni. wáò wọ́n ní mọ́mì wọn wà láyé ìgbà tí èmi àti bọ̀dá Muyideen sọ̀rọ̀ wọ́n sọ pé wọ́n ní divorce láàrin dádì yín ṣé bẹ́ẹ̀ ni àti mọ́mì yín wọ́n lòun ló sọ̀rìn àjò àwọn di báyìí ṣé bẹ́ẹ̀ ni ọwọ́n ní bàbá ti kú báyìí ṣé bẹ́ẹ̀ ni bẹ̀tù màmá ṣì wà ẹ̀yìn èèyàn wọ́n ní mọ́mì wọn ṣì wà ṣé mọ́mì ti fẹ́ lómi ni. wọ́n ti fẹ́ èèyàn because èmi sì kéré nígbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ tí wọ́n máa di part. ok. so àwa mẹ́rẹ̀ẹ̀rin yìí náà fi sílẹ̀. ok. nígbà yẹn èmi ni mo sì jẹ́ bí ọmọ tó jẹ́ bẹ́ẹ̀ 5 years. nígbà yẹn. so èmi pẹ̀lú àwọn brọ́dà mi mẹ́rẹ̀ẹ̀rin à ń gbé níbi kan dálé dáàdì wa gbalé fún wa. síbi kan. dáàdì ṣé nígbà yẹn. yes à ń dálé. tí wọ́n ti kún náà. yes nígbà yẹn ó ti pẹ́. ok. bíi 2,000 lọ. so àjọ ń gbé pọ̀ ń gbà yẹn. ok fine èyí ó dáa fún yín. mo wá gbọ́n sí pé mọ́mì ṣì wà
ẹ wá níwọ̀n tí gbọ̀n kankan ògo ni fọ́lọ́ kì í ṣe ìka burú kì í ṣe nǹkan tí ò dà nǹkan dùnú ni àwọn èèyàn torí ọjọ́ tí mo rí bọ̀dá yìí ọjọ́ tí mo ti rí wọn làwọn èèyàn ti dìrọ̀ mọ́ ara ìpínlẹ̀ mú ìdí ti dọmọ ìyá wa ó ti dọmọ ìyá wa àwọn èèyàn tó ti sọ wọ́n di ọmọ ìyá wọ́n ì sẹ́yìn 1 million now ẹ̀yin lẹ̀gbọ́n ẹ̀yin làgbà inú ilé olórí inú ilé olórí ẹbí káfàtà ẹ̀yin ní àbúrò Ibrahim Ideen àbí now fún tó ṣẹlẹ̀ sí àbúrò yín yìí sí ẹ̀gbọ́n yín yìí ìtàwọn yẹn ṣe online bẹ́ẹ̀ ṣe débí lónìí mo tẹ̀ fẹ́ wàrà tẹ́ fẹ́ dá mo fẹ́ wo àrà tẹ́ fẹ́ dá báwọn tó ń wò yín àwọn tó ń dìde tí àwọn tí wọ́n sáré ṣùgbọ́n. mo kàn play fídíò yìí just fún pé kẹ́kọ̀ọ́ rí pé nǹkan kan wà nínú ìdílé wọn so ẹ má lọ forí gbégun ẹ má lọ forí kó kan tó ń ṣe ti yín ẹ̀yin mùsùlùmí tẹ fẹ́ ràn lọ́wọ́ ẹjọ́ torí t'Ọlọ́run tẹ bá fẹ́ ràn lọ́wọ́ lillahi wa li rasul nítorí Ọlọ́run kẹ́ fi ràn lọ́wọ́ ẹ má ràn lọ́wọ́ lórí pé ẹ fẹ́ fi gbé Àgbàlá Gabriel ṣubú ẹ má ràn lọ́wọ́ lórí pé ẹ fẹ́ fi járáǹkì Àgbàlá Gabriel àdẹ́mú ìdí kò tí tó lọ sí Mọ́kà tẹ bá lọ fẹ́ gbé sí Mẹ́kà ẹ lọ waste owó ni kò tí Mẹ́kà ni the last job nínú Islam lẹ́yìn ashhadu an la ilaha illallah wa anna Muhammadar rasulullah sallallahu alaihi wasallam iqami salat ita zakat wa sawm Ramadan gbogbo yẹn kò tí ṣe gbogbo yẹn o ashhadu an la ilaha illallah gan kò tí ṣe o ká tó sọ pé Mẹ́kà dẹ̀ ni last iṣẹ́ so why tó pé àgbé látòkè àti last láti fẹ́ wá gbé no alájà lẹ́kí tẹ́ bá fẹ́ ṣoore ẹ gbé látòkè torí Ọlọ́run ẹ̀kọ́ kọ́ lọ bá wa treat bọ̀bọ̀ yẹn náà ó sì kì gan ó ní the treatment ẹ jọ kọ́ gbé lọ sí psychiatric hospital ní Yaba left ó gbọ́n ó mọ̀kan tó ń ṣe kí ni kan kátẹ̀sí kọ́kọ́ gbé lọ náà kátẹ̀sí kọ́kọ́ lọ test brain ẹ̀ náà pé is it okay or no okay àgbà wípé ó wà okay kò sí nǹkan tó ṣe ẹ̀tẹ̀sí kọ́kọ́ lọ test ẹ̀ náà tẹ́ bá fẹ́ ṣoore fún ẹ má wá fún ní kọ́bọ̀ establish ẹ̀ ní ẹ jọ torí t'Ọlọ́run ẹ jọ peace làwa fẹ́ o àwọn ò fẹ́ jà o àwọn ò ṣe kí ni a ò fẹ́ jà rárá so alájà lẹ́kì ẹjọ́ tó yọ lọ́run ẹ ronú dáadáa o ẹ establish ìyá rẹ o ṣùgbọ́n mú ìdí fún rẹ tọ Ọlọ́run ní jẹ́ ká ṣe nǹkan tá máa jẹ ká àbámọ̀ lé lórí o tó máa dọ̀rọ̀ tá máa jẹ ká àbámọ̀ lórí mo bá má ti ṣe mo bá má ti tẹ́rí sí ẹ̀wùnú sí kẹ́ tó ṣe o Ọlọ́run dẹ̀ ní jẹ́ ká rí jẹ́ sí o please gbogbo apátápátá ẹ jẹ́ ká wà in one love both Christian Muslim traditional ẹ jẹ́ ká wà ní one love ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká wà ní one love peace la need a fẹ́ wàhálà kankan ìjà ìsìn yẹn a nídìí ẹ̀ àwọn tó gbẹ́sìn wá fún wa gan wọn jà àwọn tó wá gbé wá fún tá gbá àwọn aláwá gbé lórí tá ń jàjọ òṣèré orí burúkú káàkiri so ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ mi dín ní kò gbọdọ̀ dìjà o kò gbọdọ̀ dìjà ìsìn rárá mùsùlùmí tó bá fẹ́ ràn lọ́wọ́ kó ràn lọ́wọ́ lillahi wa li rasul má ràn lọ́wọ́ torí pé ó fẹ́ gbé Àgbàlá Gabriel ṣubú má ràn lọ́wọ́ torí pé ó fẹ́ dójú ti Àgbàlá Gabriel tó torí t'Ọlọ́run ìfọlọ́run bá bẹ̀ Àgbàlá Gabriel kò force anybody rí láyé kó di Kristẹni o ǹjẹ́ máa wọ́n ti yẹn o and then again mo gbọ́dọ̀ kan tẹ́nìkan sọ nípa bàbá Suebebe ok kí tó sọ ẹ má gbàgbé agúnmu wọ́n ní polówó làgúnmu wò ẹ̀yin tẹ́ bá nídìí àgbo high blood pressure or diabetes ẹ kàn sí Yahya Gambari o Iléyá ti ń súnmọ́ má fi high blood pressure ṣọdún o má fi diabetes ṣọdún torí ìwé ẹni tó bá ní diabetes ń sìn irú ọjọ́ ọdún yẹn ń sìn kò ní lè jẹ nǹkan tó wù yóò máa ṣọ́ nǹkan jẹ ni irú ẹni tó ní BP gan kò ní lè ṣe bó ti fẹ́ ṣe so ẹ̀yin tẹ́ bá ní BP or diabetes tó ń dẹ̀ láàmú tètè kàn sí Yahya Gambari o mọ̀yánu má fojú wo pé Yahya Gambari kéré o no ọ̀rọ̀ kékeré kọ́ lélẹ̀ ohun tí mo fi ní kí ọ BP àti kíní tó confam lọ́wọ́ ìdí tí mo fi ní lọ́wọ́ òun ni pé mo jogún àgbo ńlé ni ẹ mọ̀ pé kan àjogún bá confam ni nǹkan tí yàn jogún bá ó yàtọ̀ sí nǹkan tí yàn ṣẹlẹ̀ ń wá káàkiri àgbo tí mo dẹ̀ jogún àgbo àwọn bàbá wa yá àtijọ́ ni ẹ̀hún tẹ́ fi máa mọ̀ pé àwọn bàbá yá àtijọ́ ni ìwé yìí lẹ́fì mọ̀ mo ṣe máa fi ìwé yẹn hàn yín ẹni tó bá fẹ́ ṣe kéta tó fẹ́ ṣe àbòsí nìkan ní sọ pé ìwé wo ìwé tẹ̀ ń wò yìí ẹ lè rí irú ìwé yìí mọ́ láyé ń sìn
àwọn bàbá wa ni wọ́n lórú ẹ̀ even àwọn ọmọ tó bí ní 1998 1999 2000 àbá irú ìwé yìí àbá láyé àfẹ́ntí wá fẹ́ parọ́ lókùn. So ó dẹ̀ ní bí àwọn bàbá wa ṣe máa ń tírìtì BP yẹn ìyẹn jẹ̀rúrú yẹn kó tó di pé àwọn òyìnbó dé. Ó ní bá ṣe máa ń tírìtì ìtọ̀ ṣúgà ìyẹn diabetes yẹn kó tó di pé àwọn òyìnbó dé. Gbogbo ẹ̀ pátápátá ni Ìyá Gàmbàrí jogún. A dẹ̀ ti ṣe fáwọn èèyàn tí ò níye tí wọ́n lò tó dúpẹ́ fọ́lọ́run. Ìwọ́n náà tètè kàn sí Ìyá Gàmbàrí o, mẹ́sẹ̀jì mi lórí WhatsApp ó tẹ̀ ọ́ dà fún tiẹ̀. BP tẹ́ ń wò yẹn tíyẹn bá rí nǹkan ìjà lójijì táyìyàn bá já ẹni tó ní BP táyà rẹ̀ bá jájú ó lè dìtọ́ ti ṣe stroke lẹ́sẹ̀kẹsẹ̀. Lóun jẹ́ ká rógun straight olóògùn rẹ̀ ń jẹ́ ká rógun kú òjijì o. Diabetes yẹn náà tó bá ń pẹ́ jù ó máa ń fa ìgbò àdájì nù láti bẹ̀ nǹkan mílíọ̀ wọ mégbò yẹn tí ó gbẹ̀mí onítọ̀hún. Olóun jẹ́ ká ra burú àgbo wa ń pẹ́ tó máa cure rẹ̀ yẹn tó jẹ́ permanent cure tí mo jogún lé pé nǹkan táwọn bàbá wa ayé àtijọ́ ń lò ní kó tó di pé àwọn ìbò dé pẹ̀pẹ̀tà ló kún bí tètè kàn sí Ìyá Gàmbàrí. Lọ́fẹ́ ọ́dà mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lórí 091 38 40 3276 091 38 40 3276 091 38 40 3276. tó bá pè direct kò ní lọ orí WhatsApp ní wá sí kí ni wá ti gẹ́ẹ̀tì Ìyá Gàmbàrí. Ìwọ ọkùnrin tí kò ọmọkùnrin ẹ kéré jọjọ orí ẹ lọ tó pé táwọn obìnrin bá rí gan wọn sá fún ẹ pé kílélẹ̀ ó wà ní 30 35 40 nǹkan ọmọkùnrin wọn lè gẹ́gẹ́ bí nǹkan ọmọdún 5 táwọn obìnrin bá rí wọn máa sá fún ẹ náà ọjọ́ dẹ̀ ń lọ lórí ẹ ìgbà ogun ló tó fẹ́ settle down ọmọ ìyá mi tètè kàn sí Ìyá Gàmbàrí. Tó bá notice wà káwọn bàbá wa ayé àtijọ́ wọ́n fẹ́ ìyàwó 10 wọ́n bímọ bí 50 gbogbo táwọn bàbá yẹn lò tó fi satisfy ìyàwó 10 ìyàwó 6 gbogbo ẹ̀pátá ló kún bí tí mo jogún. Yes, bí àìkọ́ ọmọkùnrin ẹ̀yẹn bóyá wọ́n bí mú ẹ ní o bóyá ìdákọ́lẹ̀ ló ṣe tó fi kéré ní o àgbọn bẹ tó máa jẹ́ kó yọ dáadáa tó máa yọ dé size tó bá fẹ́ tó bá dẹ̀ ti yọ dé size tó bá fẹ́ permanent ni kò ní side effect kankan. Ipa 100% natural herb ni àfi chemical mi ṣe àwọn egbògi táwọn bàbá wa ayé àtijọ́ ń lò ní. So tètè kàn sí Ìyá Gàmbàrí. Ìwọ obìnrin tó ti pẹ́ ní ọkọ tó tètè lóyún agbọ́dà lẹ́rí ó ti lọ sọ́dọ̀ àwọn àfáà wọn ti gbẹ́ lọ sọ́dọ̀ pásítọ̀ wọn ti gbẹ́ lọ sọ́dọ̀ babaláwo wọn ti gbà ẹ̀ má gbàgbé o. Sórí gbogbo ẹ̀kọ́ láyé àwọn nǹkan máa wà lára obìnrin lára ẹ̀yin obìnrin tí ò jẹ́ kó yín dúró lára yín. Fibroid wà ń bẹ̀, sperm leakage ìyẹn ẹ̀dà ó wà ń bẹ̀, fallopian tube blockage wà ń bẹ̀. Fallopian tube blockage yẹn ibẹ̀ ni sperm máa gbà kọjá tó bá dẹ̀ ti lè block sperm nílé kọjá. Ìgbà míì yọ ọkọ máa block ìgbà míì méjì máa block so tí ọkọ fi lè block ń bẹ̀ obìnrin oyún lè dúró sáré so tètè ń sìn kàn sí Ìyá Gàmbàrí àgbo ń bẹ tí ó clear rẹ̀ kódà ó já sí pé fibroid tó níyẹn ó ti yọ bí oyún oṣù 10 wàláhì tó bá lu àgbo Ìyá Gàmbàrí wàá bíbí ọmọ tó bá lọ ṣe operation fibroid á tún wù padà. Yes, but tó bá lu àgbo Ìyá Gàmbàrí kò tún wù mọ́ láyé. Anything tó bá wá ṣe spam bí ẹ̀dá ni infection ni tí ó jẹ́ kó yín dúró anyone tó bá jẹ́ bẹ́ẹ̀ kàn sí Ìyá Gàmbàrí. Sórí èmi jogún àgbo ńlé ni ní yàtọ̀ kàn sí Ìyá Gàmbàrí. Mẹ́sẹ̀jì mi lórí WhatsApp lẹ́ẹ̀kan sí lórí 091 38 40 3276 nọ́mbà mi mo ti pín kalẹ̀ yẹn tó bá pè direct kò ní lọ o orí WhatsApp àti gẹ́ẹ̀tì Ìyá Gàmbàrí lẹ́ẹ̀kan sí 091 38 40 3276 091 38 40 3276. A máa pàdé lórí TikTok lórí ọ̀rọ̀ yìí so káwọn èèyàn gbogbo káṣí experience wà lórí ọ̀rọ̀ yẹn. Wọ́n tó bá ti follow mi lórí TikTok tètè lọ follow mi Ìyá Gàmbàrí 001. A máa ń ṣe program bẹ́ẹ̀ ní every alẹ́ pé àwọn èèyàn wọ́n máa request wọlé wọ́n máa sọ̀rọ̀ ẹnu kálukú máa share opinion ẹ̀ so lọ follow mi lórí TikTok bẹ́ẹ̀ Ìyá Gàmbàrí 001. So ká tó máa lọ wọ́n náà gbọ́ lẹ́ẹ̀kan sí àwọn tó wà nídìí tó fẹ́ rán mú ìdí ní Mẹ́kà gbọ́ lẹ́ẹ̀kan sí
lọ́lẹ̀ kan sí so gbogbo wọn pátápátá la bẹ̀ o alájà Lẹ́kì ẹ jọ̀ọ́ ẹ má waste owó yín àfọlọ́nba tó ní yín àfihàn yín ẹ jọ̀ọ́ tó yọ lọ́hùn ẹ má ṣe kí ni ẹ má waste owó yín mú ìdí nù tí mo lọ láṣẹ débi pé ẹ sọ pé kó wá ní ìṣù Mẹ́kà o a lọ ta Káàbà ní o gbogbo góòdì Mẹ́kà tó yóò fẹ́ jí wálé tán ẹ dákun ẹ má waste owó yín o àwọn èèyàn pọ̀ tẹ̀lé ṣàánú nínú fámìlì yín nínú ẹbí yín o èyí náà gbọ́ ìyá ẹ gbọ́. láwọlé sọ àná ìyá dáadáa ká pè mí wọlé láti Lẹ́kì wọn wá ṣàdéhùn àwọn kankan tí wọ́n fẹ́ ṣe fún un ní dáadáa Ọlọ́run abiafanu rẹ̀ bẹ́ẹ̀ ara dẹ̀ wọ́n ń bẹ nínú ìdùnnú ara ò ní wọ́n ni wọ́n fi lérò wípé káwọn ó ṣe dáadáa fún ọmọkùnrin yìí kó tiẹ̀ kọ́kọ́ dùn orí náà ìyá wa náà Ọlọ́run abiafanu rẹ̀ bẹ́ẹ̀ gbogbo tó kù tẹ́ lò láyé Ọlọ́run má jẹ́ fìbànújẹ́ lò àwọn ọmọ tí náà ò ní ráre ìjákulẹ̀ ò ní dé bá yín ọlájọ́ kan oṣù rẹ̀ wọ́n bí Ọlọ́run gbogbo àwa tí a bá mọ̀ ọjọ́ mùsùlùmí ọjọ́ mùsùlùmí ò kọ jábọ̀ rìsà èèyàn ní gbogbo wa tẹ́ bá mọ ọ̀nà tá a lè gbà rí Muyideen tí kálukú mọ̀ sí Àgbàlá Gabriel lọ́wọ́lọ́wọ́ ẹ dákun ìyá wa yìí tí wọ́n ní ìgbà tí wọ́n ń bá mi sọ̀rọ̀ lọ wọ́n sọ̀rọ̀ tó pọ̀ ọ̀rọ̀ abiyamọ ìyá yìí wá ní àwọn rí wípé ìyá rẹ̀ ọmọ yìí nídìí kí ìyá rẹ̀ ó ṣàdúrà fún gbó àwọn wá promise owó tó tówó fún ìyá ẹ̀ mọ́jẹ̀ ń dáko ẹ̀ kí má máa lé yá kì. so owó tẹ́ fẹ́ fún ìyá yẹn against ẹ o a support o ẹ ṣoore fún ìyá o ẹ jọ but Muyideen náà tẹ́ bá fẹ́ ṣoore fún ẹmí sọ wípé ẹ má kó owó fún Muyideen ni a fi ta bàbá Ìjẹ̀bú Ọlọ́run dẹ̀ ní jẹ́ kẹ́ jẹ́ kábàámọ̀ tẹ́ bá wọn lọ́wọ́ sí Mọ́kà ẹ jẹ́ kábàámọ̀ torí pé akọ̀ tí lọ ṣe Ọlọ́run sí yín lọ́rùn ní Mọ́kà ni kò mọ̀kọ́tọ́ ṣe ń bẹ̀ yẹn ẹ jẹ́ kó tiẹ̀ sí kéwú náà kó mọ fátí àká kó mọ kìíní ṣe tó bá ń tàwá fún sí tó ń sọ wípé Allahumma labbaika labbaik kí lè fẹ́ kó máa sọ bí ìyá kan tó ń ṣe tòlítòlí áfúnwa fàkùránà tòlítòlí áfúnwa Allahumma ìnáná nùnú tòlítòlí tátúwa máa wọ́n mi dì alọ mama wíyù kú ẹni tí ó gbádùn tẹ́lẹ̀ ẹni tí ó gbádùn wọn tó síkì tínú títà so èèyàn wá ní ìdàgbò nọ́mbà mi mo ti pín kalẹ̀ yẹn and then mo wá gbọ́rọ̀ kan tẹ́nìkan sọ lórí bàbá Suebebe lérò bàbá Suebebe tí bàbá yẹn bàbá dáadáa ni wọ́n o ọ̀rọ̀ wọn tọ́tẹ̀ sọ mú làkàdá ni but ọ̀pọ̀lọpọ̀ wọn yóò ń ṣe mistake àwọn èèyàn rántí ẹ̀yìn wọn rántí ẹ̀yìn mọ́ ẹ jẹ́ kọ́kọ́ play fídíò bàbá yẹn náà káàkọ́ wò kí tó wá sọ̀rọ̀ lórí ẹ̀ but màá gbé fídíò bàbá yẹn lọ sí TikTok a máa lọ ṣe program lórí ẹ̀ lórí TikTok so n kálukú máa share experience ẹ̀ but káàkọ́ gbọ́ mí báyìí náà ń bọ̀ bàbá yẹn dáwọ́ bàbá ẹ bọ́ sí ibi bàbá ẹ bọ́ sí ibi ẹ bọ́ sí ibi fún mi ti fẹ́ kú ṣá. àwọn èèyàn lè dìde láti bẹ̀ òun ló ti wá ń yọ sílẹ̀ yìí báyìí á ṣèmí ibi oore wọn á fi bí iṣu báyìí á ṣèmí ibi oore kò ní múlà káyì lọ́wọ́ Suebebe tí wọ́n gbé lọ sórí kinní tí wọ́n ní wọ́n ràn lọ́wọ́ ó sọ láìpẹ́ kí n tó travel ó ní àwọn ọmọ òun ò wá àwọn ìyàwó òun ò wá s'Àgbàlá Daniel bí tóun Àgbàlá Gabriel bí tóun wà ó nítorí pé ilé tí wọ́n kọ́ fún wọn kọ́ sádó adó ni wọ́n tẹ̀ ní àwọn èèyàn lè dìde láti bẹ̀ òun ló ti wá ń yọ sílẹ̀ yìí báyìí á ṣèmí ibi oore wọn á fi bí iṣu báyìí á ṣèmí ibi oore kò ní múlà káyì lọ́wọ́ Suebebe tí wọ́n gbé lọ sórí kinní tí wọ́n ní wọ́n ràn lọ́wọ́ ó sọ láìpẹ́ kí n tó travel ó ní àwọn ọmọ òun ò wá àwọn ìyàwó òun ò wá s'Àgbàlá Daniel bí tóun Àgbàlá Gabriel bí tóun wà ó nítorí pé ilé tí wọ́n kọ́ fún wọn kọ́ sádó adó ni wọ́n ti wá gbé bàbá Suebebe parẹ́ òyà ìrànlọ́wọ́ tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe fún adó ló yẹ kó jẹ́ ẹ wá ṣe s'Àgbàlá Gabriel tí ó ti wá di tipátipá fún bàbá Suebebe kó máa lọ chọ́ọ̀chì bàbá Gabriel nígbà tó jẹ́ kó ṣeé ṣe kó náà lẹ́sìn tiẹ̀ pé ìrànlọ́wọ́ yẹn ò ní pé kẹ́ tó wá máa mọ́nítọ̀ ẹ̀kẹ́ wá gbé sọ́dọ̀ ló fà ti Muyideen
ẹ fẹ́ ran Muyideen lọ́wọ́ àfìgbà tó d'Agbala Gabriel tó ń gbọ́dọ̀ yín tẹ̀ ń fún lẹ́gba. Téèyàn bá máa ṣèrànlọ́wọ́ kó má jẹ́ kókó ìdí ọ̀pẹ. Ẹni tó bá wá láti Ìkirè tó wá ràn lọ́wọ́ wá ẹ ṣèrànlọ́wọ́ fún sí Ìkirè ń bẹ̀ káwọn ará Ìkirè rí ń bẹ̀. Ṣùgbọ́n ẹni tẹ́ lọ kọ́lé fún nínú Agbala Gabriel dájúdájú ẹ ti sọ́dọ̀mọ ìjọ. That is the reason why tèmi ò ṣe bá wọn dá sí gbogbo orin tó náà ń ṣe yẹn. Ẹ tún ọ̀rọ̀ dádì yẹn gbọ́ dáadáa o. Ṣé rí nǹkan tí ò yí àwọn èèyàn ni pé àkọ́kọ́ nígbà tí Suebebe wà ládó ṣé wọ́n tọ́jú ẹ̀? Ṣé ti gbàgbé bí Agbala Gabriel ṣe lọ gbé bàbá Suebebe ní Adó? Ṣé wọ́n ibi tó wà yẹn ṣé wọ́n tọ́jú ẹ̀? Tó clear sọ pé bóyá wọ́n máa wá sí ibi báyìí wọ́n máa wá lọ́ba ní èèyàn wà ládó àwọn ọmọ ẹ̀ ò tọ́jú ẹ̀ family ò tọ́jú ẹ̀. Lóòótọ́ bàbá yẹn ó lè máa ń wùwà tó dáa sáwọn ọmọ but gbogbo àwọn ọmọ Ọlọ́run ò ní ká fi irú ẹ̀sùn àwọn òbí wa o. Ẹ̀yin ọmọ láìpẹ́ yìí ẹ pàdé mi lórí TikTok kí wá gbọ́ yẹ láyà ká wá ṣe wá sí fúnra wa but ẹ tún fídíò má nìyí gbọ́. Àwọn èèyàn lè dìde láti bẹ̀ òun ló ti wá ń yọ sílẹ̀ yìí báyìí. A ṣe mí bí oore wọn á fi bí iṣu báyìí. A ṣe mí bí oore kò ní múlà káyì lọ́wọ́. Suebebe tí wọ́n gbé lọ sórí kinní tí wọ́n ní wọ́n ràn lọ́wọ́. Ó sọ láìpẹ́ kí n tó travel. Ó ní àwọn ọmọ òun ò wá àwọn ìyàwó òun ò wá s'Agbala Daniel bí tóun Agbala Gabriel bí tóun wà. Ó nítorí pé ilé tí wọ́n kọ́ fún wọn kọ́ s'Adó. Adó ni wọ́n ti wá gbé bàbá Suebebe parẹ́ òyà. Ìrànlọ́wọ́ tẹ́ bá dẹ̀ fẹ́ ṣe fún Adó ló yẹ kó jẹ́ ẹ wá ṣe s'Agbala Gabriel. So ó ti wá di tipátipá fún bàbá Suebebe kó máa lọ chọ́ọ̀chì bàbá Gabriel. Nígbà tó jẹ́ kó ṣeé ṣe kó náà lẹ́sìn tiẹ̀. Pé ìrànlọ́wọ́ yẹn ò ní pé kẹ́ tó wá máa mọ́nítọ̀ ẹ̀kẹ́ wá gbé sọ́dọ̀ ló fà ti Muyideen. Ẹ fẹ́ ran Muyideen lọ́wọ́ àfìgbà tó d'Agbala Gabriel tó ń gbọ́dọ̀ yín tẹ̀ ń fún lẹ́gba. Téèyàn bá máa ṣèrànlọ́wọ́ kó má jẹ́ kókó ìdí ọ̀pẹ. Ẹni tó bá wá láti Ìkirè tó wá ràn lọ́wọ́ wá ẹ ṣèrànlọ́wọ́ fún sí Ìkirè ń bẹ̀ káwọn ará Ìkirè rí ń bẹ̀. Ṣùgbọ́n ẹni tẹ́ lọ kọ́lé fún nínú Agbala Gabriel dájúdájú ẹ ti sọ́dọ̀mọ ìjọ yín tó dẹ̀ lè jẹ́ pé mùsùlùmí lòun gan. So àwọn nǹkan wọ̀nyí ló gba ọgbọ́n ló lè gba advice. That is the reason why tèmi ò ṣe bá wọn dá sí gbogbo oore tó náà ń ṣe yẹn oore ẹlẹ́kẹ̀ẹ́dẹ́ ni kò ní túmọ̀ because àwọn tẹ̀ ní kọ́lé fún tẹ̀ ní ṣe gbogbo ẹ̀ fún tẹ̀ ń ṣe gbogbo ẹ̀ fún yìí wọn ò níṣẹ́. Ṣé lé ló kàn ṣé lé ní solution bàbá Suebebe ṣé lé àti mọ́tò ni ti parí olódó ṣé ní àwọn solution tó jẹ́ tiwọn ẹ̀dẹ̀ máa kọ́lé ọ̀hún ẹ̀ tún kọ sọ́dọ̀ ara yín. Ìmí ìbáyìí bóyá lórí ìwé ilé yẹn bóyá lórí ìwé ilẹ̀ bẹ́ẹ̀ tẹ̀ fún níwèé ilé tẹ̀ fún níwèé ilẹ̀ nígbà tẹ̀ bá ṣe fẹ́ǹsì ráǹdì chọ́ọ̀chì yín ṣé léyìn ò ní sínú ẹ̀. ó máa wà náà. bọ́lá tó. Muyideen ó yẹ gbé rẹ. Ẹ ṣeun dádì wa ọkọ tẹsán yẹn dá o but ẹ máa wá gbọ́ ọ̀rọ̀ lórí TikTok lórí ẹ̀ but kí tó stop. Kí tó kúrò lórí Facebook tí màmá lọ TikTok ń sìn ṣe rí ó kọ́lé sínú inú ọ̀dọ̀ ẹ̀ ó kọ́lé sínú ọ̀dọ̀ ẹ̀ ṣe lé ló kù ṣé kinní kan ṣé gbá ni ṣáwó ni ẹ má gbàgbé o nígbà tí Suebebe wà ládó ṣé wọ́n tọ́jú ẹ̀ ẹ̀yin ọmọ màmá tàbáwọn òbí wa bá ṣe rí sí wa ìyẹn ò túmọ̀ sí pé ká má ṣe dáadáa sí wọn o òbí wà very very important o no matter anything tó bí ẹ bá ṣe fún ẹ ìwọ ṣe dáadáa sí wọn o ṣe dáadáa sí ẹ fún wọn o ìwọ̀n Ọlọ́run sọ fún wọn wípé Ọlọ́run kan sọ fún wa wípé táwọn bí ẹ bá fọ́ọ̀sì ẹ wà ń já àdáka á tó ṣìríkà bí ilimu táwọn bí ẹ bá fọ́ọ̀sì ẹ pé kó wá ṣe ẹbọ Ọlọ́run sọ fún wọn pé fàlátùtì wọn má tẹ̀lé wọn o ṣùgbọ́n kí ni fásọ Hebrew mọ́ ìdúnyà màrúfàn ṣe dáadáa fún wọn nílé ayé
Ọlọ́run gan sọ wípé táwọn òbí ẹ̀ bá ń ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run ní má gbìjẹ òun o. Ìmọ̀ táwọn òbí ẹ̀ bá ń tiẹ̀ pé kí ìwọ gan má ṣe ẹbọ pẹ̀lú òun Ọlọ́run, Ọlọ́run ní má tẹ̀lé wọn bọ̀, má torí èèyàn wọn lódì, má torí ẹ̀ sọ wípé wọn kì í ṣe òbí ẹ̀ mọ́, má torí ẹ̀ pa wọ́n tì kó wá sọ pé torí pé wọ́n yan Ọlọ́run fín torí ẹ̀ ló fi wá fi wọ́n kalẹ̀ ló fi ṣe dáadáa fún wọn. Ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ o, Ọlọ́run máa bí ẹ o. Ìmọ̀ táwọn òbí wa bá ṣe fún àwọn ọmọ, ẹ jẹ́ ká ṣètọ́ tiwa o. Lẹ́mi. So àfà ní irúgbìn ni wá, ṣebẹ́ ni tó gbìn wá ní bàbá wa. Ṣẹ́gbọ́ wọ́n ní bàbá Sóbèbè ló béèrè ilé, bàbá Sóbèbè ló ní kí wọ́n kọ́ ilé fóun. Bàbá wa tí wọ́n sọ̀rọ̀ yẹn sìn, bàbá wa ẹ ṣe mistake gan ọ̀rọ̀ tẹ́ sọ yẹn, ẹ ṣe mọ̀ pé àwọn èèyàn èmi kọ́ máa fún ilé sí àwọn máa fún ilé sí lórí títọ́, ẹ ṣe mistake gan, ẹ ṣe mistake gan. Àwọn ọmọ yẹn wọ́n nídìí wáàsí kí ló dé pé bàbá yẹn kú. Gbogbo àwọn ọmọ pátápátá ẹ fi ọ̀rọ̀ àwọn ọmọ Sóbèbè kọ́gbọ́n. No matter nǹkan táwọn òbí wa bá ṣe fún wa láyé, a gbọ́dọ̀ torí ẹ̀ neglect wọn o, a gbọ́dọ̀ torí ẹ̀ pa wọ́n tì o. Nítorí pé kí ni, tó bá pa wọ́n tì wàá jẹ̀yà níwájú Ọlọ́run o. Ẹ̀tọ́ tó ní tó yẹ kó o ṣe fún wọn, tó o bá ṣe fún wọn, Ọlọ́run máa bí ẹ o. Wàláhì wàá jìyà níwájú Ọlọ́run o. Kódà káwọn bí ẹ kó máa bà ẹ́ lójú jẹ́, kó máa ṣalẹ̀ jẹ́, kó máa wò pé kó bí ẹ máa mutí káàkiri, kó máa jábọ́ sínú kọ́tà. O gbọ́dọ̀ torí ẹ̀ ṣe ṣíọ̀ sí wọn, o gbọ́dọ̀ torí ẹ̀ gbá wọn létí, o gbọ́dọ̀ torí ẹ̀ nà wọn. No matter nǹkan táwọn bí ẹ bá ṣe fún ẹ gbọ́dọ̀ pa wọ́n tì. No matter tó yẹ kẹ́ ẹ ṣe fún wọn, ó ti di ọ̀rọ̀ yàn fún wa ká ṣe. O rí ni ṣebí Ànábì Lùkúmọ̀ ló ń bọ́ ọmọ ẹ̀ sọ̀rọ̀, ló sọ fọ́mọ ẹ̀ wípé no matter bó bá ṣe le tó, wípé bóyá àwọn òbí ẹ̀ tẹ̀ wá sọ, ṣe mọ̀ pé Ọlọ́run ló dá àwọn òbí, ṣe mọ̀ pé Ọlọ́run ju àwọn òbí wa lọ. Ọlọ́run tó wá dá wa yẹn wá sọ fún wa wípé ká má gbìjà òun lára àwọn òbí wa. Ṣe rí pé ọ̀rọ̀ yẹn ní agbára. Ohun tó lè fi mú Ọlọ́run tó ṣe pé òun ló dá àwọn òbí gangan fún rẹ̀, Ọlọ́run yẹn sọ pé káwọn òbí yẹn, káwọn ọmọ ká má gbìjà òun lára àwọn òbí yẹn, pé káwọn òbí wa bá fọ́ọ̀sì wa pé ó yá wá ṣẹbọ o, wípé wá sí nǹkan míì ìyàtọ̀ sí Ọlọ́run o, wá ṣe gbá o, wá ṣe àwo o. Ọlọ́run ní má torí ẹ̀ sọ wípé wà wá kọ àwọn òbí ẹ̀ kalẹ̀. Ẹ̀tọ́ tó bá yẹ kó ṣe fún wọn láyé tó bá ṣe, wà jẹ́ ìyá rẹ̀ tó bá dijọ́ àlìkíyàmọ̀. Ọlọ́run fi sọ wípé wà gbọ́, Ọlọ́run ní wa wassayna al-insana biwalidayhi hamalati ummuhu wahana ala wahnin wa fisaluhu fi amayn an ishkur li wa liwalidayka ilayya al-masir. Ọlọ́run wá ní wà in jahadaka ala an tushrika bi. Ọlọ́run ní táwọn òbí rẹ bá gbìyànjú wípé kó rí èmi Ọlọ́run fín, ṣé mọ̀ wípé àrífín tó tóbi jù tí wọ́n lè ṣe sọ́lọ́run náà ni pé kéèyàn máa sin nǹkan míì tó yàtọ̀ sọ́lọ́run, kéèyàn máa sọ wípé nǹkan míì wà tó ju Ọlọ́run ọba lọ, torí pé Ọlọ́run tó dá gbogbo wa wa lam yakun lahu kufuwan ahad, àfiwé kan àfijọ kan kò sí fún Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ tó dẹ̀ tóbi jù téèyàn lè ṣe, tó pé téèyàn bá kú lórí ẹ̀ Ọlọ́run ò ní dáríjì ẹ̀ láyé, òun náà ni kéèyàn ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run, kéèyàn wá orogún pẹ̀lú Ọlọ́run. Ẹ̀ṣẹ̀ tó tóbi jù nìyẹn. Ọlọ́run wá ní táwọn òbí ẹ̀ bá wá tiẹ̀ pé kò ṣe ẹ̀ṣẹ̀ yẹn, pé kò rí èmi Ọlọ́run fín, Ọlọ́run sọ fún wa wípé fàlátù tí wọn má tẹ̀lé wọn o, má ṣe nǹkan tó ní kò ṣe o, but kí ni wà sọ ibùrù máa fi dúnìyà, ṣe dáadáa sí wọn nílé ayé o, ma'rufan. Nǹkan tó bá kó ṣe fún wọn tó jẹ́ ẹ̀tọ́ wọn, ó must tó ṣe fún wọn o. Gbogbo ẹ̀yin mọ́ bàbá Sóbèbè, ẹ ṣe mistake o, Ọlọ́run á bí yín o. Tí bàbá yín fi lọ tẹpá tí Ọlọ́run á bí yín, no matter what, kò tọ́ yín, ó tọ́ yín, kò tọ́ yín, no matter what tó bí yín bá ṣe fi yàn, yín ò gbọ́dọ̀ gbójú sókè. Ọlọ́run gan ní ká má gbìjọ òun lára àwọn òbí wa.
ta fẹ́ wá gbìjà ara lọ́dọ̀ òbí àtọ́rí pé kò tọ́jú ẹ kò ṣe kí ni kí wá fẹ́ gbìjà rẹ̀ no ọlọ́run fẹ́ bẹ́ẹ̀ yẹn o gbogbo ẹ̀yin bàbá Suebebe ẹ ṣe mistake gan ẹ má dẹ̀ gbàgbé pé bàbá Suebebe tá à ń sọ yìí nígbà tó wà ládó ṣé wọ́n tọ́jú ẹ̀ ṣáà máa yanjú sí ẹ má dẹ̀ gbàgbé pé Àgbàlá Gabriel tá à ń sọ pé kọ́lé fún lọ́dọ̀ ẹ̀ yìí Àgbàlá Gabriel yìí bàbá Suebebe ló tọrọ ìrànlọ́wọ́ lọ́wọ́ Àgbàlá Gabriel ṣé Àgbàlá Gabriel dídì lọ́ba ni kì í ṣe Àgbàlá Gabriel ló kọ́kọ́ lọ́ba náà ẹ ṣebí fídíò yẹn lélẹ̀ ẹ gbọ́. gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ò tilé tó kó ní Nàìjíríà lókè òkun Dayọ̀ Adéwùmí lórúkọ tèmi tẹ̀yin olólùfẹ́ mi mọ̀ sí Sule Suebebe ẹ̀yin àgbàlẹ́ ní tí èèyàn bá dákẹ́ tara ẹ̀ àbá dákẹ́ torí bẹ́ẹ̀ ni mi ò ṣe fẹ́ dákẹ́ kí tara mọ́ bàbá mi dákẹ́ mo ti wà nídìí iṣẹ́ eré orí ìtàgé náà ilẹ̀ ta sí ṣùgbọ́n látìgbà tí mo ti ń ṣiṣẹ́ yìí mi ò ralẹ̀ débi pé màá kọ́lé débi pé màá ní mọ́tò ẹ jọ̀ọ́ torí Ọlọ́run torí ẹ̀ mo ṣe wá sábà yín ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀yin ọmọ Nàìjíríà lókè òkun níbikíbi lágbàáyé ẹ jọ̀ọ́ mo tọrọ mo ń bẹ̀bẹ̀ fáànù yín ni ẹ wá ṣàánú mi ẹ jẹ́ kí mi náà donílé lórí kí n dẹni tó ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn torí gbogbo ibi tá à ń lọ tó ń pè mí sí láti lọ ṣeré náà ọ̀kadà ni mo gùn káàkiri ní báyìí gan agbára gígùn ọ̀kadà yẹn gan kò sí mọ́ torí bẹ́ẹ̀ ni mo ṣe ń bẹ̀bẹ̀ tí mò ń tọrọ tí mò ń bẹ̀bẹ̀ ẹ̀yin onínú dídùn ọlọ́rẹ ẹ ṣàánú fún mi Ọlọ́run á ṣàánú yín gbogbo ibi tẹ́ ẹ ti ń mówó àgbà náà ò ní wọbẹ̀ owó ò ní tán lọ́wọ́ yín iná ò ní tán yín wọ́n ní àpò ṣáṣámúra kì í gbẹ àpò yín ò ní gbẹ ẹ dákun dábọ̀ ẹ ṣàánú mi mo ti bá bàbá wa Àgbàlá Gabriel sọ̀rọ̀ àwọn náà ti dúró ní ìdúró pé àwọn máa ràn mí lọ́wọ́ ẹ jọ̀ọ́ mo wá ń bẹ̀ ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo tilé toko ẹ dákun dábọ̀ ẹ ràn mí lọ́wọ́ ẹ jẹ́ kémi náà donílé lórí kémi náà dẹni tó ń fi mọ́tò ṣẹ̀ṣẹ̀ rìn ẹ ṣàánú fún mi mi ò fọ̀rọ̀ ara mi pamọ́ o torí ẹ̀ mo ṣe ké gbàjarè sí yín ẹ jẹ́ kémi náà jẹ́ gbádùn ẹ jẹ́. ṣé ti rí pé bàbá Suebebe yìí gbọ̀ngàn ló jáde fún rẹ̀ pé òun nídìí ilé ẹ sáré fún nìyẹn bàbá ìgbọ̀ngàn ló jáde tó sọ wípé òun ṣe kí ni òun nídìí ilé kí wá ní bàbá wa tẹ́ wá sọ̀rọ̀ yìí tẹ́ wá sọ wípé ṣe lé ló kàn ṣé kinní kan jẹ́ ká máa wádìí nǹkan ká tó máa sọ nǹkan bisimilayi kan kúlọ́lá mẹ́ta fún bàbá Suebebe bisimilayi rahman rahim huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilayi rahman rahim huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad bisimilayi rahman rahim huwallahu ahad Allahu samad lam yalid walam yulad walam yakun lahu. ẹ̀yin náà ti rí ohun tí a mú wá fún wa lénìí ẹ bá wa like ẹ bá wa share ẹ bá wa subscribe sí Orí Òjíṣẹ́ TV ẹ bá wa tẹ notification bell sígbà tá a bá tún mú àwọn àkọ̀tun wá fún wa ẹ̀yin lẹ́ọ̀kọ̀ọ̀kan máa rí títí di ìgbà tá ò tún máa pàdé lórí Òjíṣẹ́ TV ó dàbọ̀.